Faanu inú mọṣalaṣi làwọn eléyìí máa ń jí kó lọ́wọ́ bá tẹ̀ wọ́n. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tolè, ọjọ́ kan ní tolóhun. Bẹ́ẹ̀ gan lórí fáwọn jàgùdà ẹlẹ́ni mẹ́ta kan tí wọ́n máa ń lọ káàkiri àárín ìlú Minna nípínlẹ̀ Niger tí wọn yóò sì já ilé onílé wọlé tí wọ́n á jí àwọn dúkìá olówó iyebíye lọ. Ní báyìí, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger làwọn olè mẹ́ta kan wà. Àwọn náà ni ọ̀gbẹ́ni Muhammadu Awal Abdulsalam ẹni ọdún mẹ́rìnlélógún, Abdulrahim Abdulsalam ẹni ọdún mẹ́rìndínlógún àti Abdullah Usman ẹni ọdún mẹ́tàdínlógún tí gbogbo wọn pátá ń gbé lágbègbè Dusenkura Gwari nílùú Minna, ìpínlẹ̀ Niger, tó sì jẹ́ pé wọ́n ti jingiri nínú iṣẹ́ olè jíjà. Ẹ̀sùn tí àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà fi kàn wọ́n ni pé wọ́n lọ jálẹ̀kùn mọ́ṣáláṣí ńlá Jímọ̀ kan lágbègbè Dusenkura Gwaso tí wọ́n sì tú àwọn fáànù ara ògiri 7 lọ níbẹ̀. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 12 ọ̀sán lọ́jọ́ 23 oṣù kínní ọdún 2024 yìí ni àwọn olè ọ̀hún lẹ̀dí àpò pọ̀ láti lọ jí àwọn fáànù ọ̀hún kó ní mọ́ṣáláṣí ńlá Jímọ̀ náà. Kò sì pẹ́ tí wọ́n ṣiṣẹ́ burúkú yìí tán tí ọwọ́ fi tẹ gbogbo wọn lásìkò tí wọ́n fẹ́ tún ẹrù olè náà tà fáwọn aráàlú ní gbàǹjo. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún DSP Wasiu Abiodun tó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ìṣẹ́gun Tísídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kejì ọdún yìí ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sọ pé ikọ̀ ọlọ́pàá kan tó ń gbógun ti àwọn ajínigbé lágbègbè Dusenkura Shanu ni wọ́n ń lọ káàkiri agbègbè náà tí wọ́n sì rí àwọn mẹ́ta ọ̀hún pẹ̀lú àpò ṣaka lọ́wọ́ wọn. Ìrìn ẹsẹ̀ wọn tó mú ìfura dání ni wọ́n fi dá wọn dúró tí wọ́n sì yẹ inú àpò ṣaka tí wọ́n gbé dání wò. Wọ́n bá fáànù 7 táwọn olè ọ̀hún jí kó nínú mọ́ṣáláṣí ọ̀hún lọ́wọ́ wọn. Wọ́n sì fọwọ́ òfin mú gbogbo wọn. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n wà ni wọ́n ti jẹ́wọ́ pé nínú mọ́ṣáláṣí làwọn ti jí fáànù ọ̀hún kó. Nínú ìwádìí táwọn agbófinró ṣe ni wọ́n ti rí ẹ̀rí tó dájú gbangba pé ó pẹ́ díẹ̀ sẹ́yìn báyìí táwọn olè ọ̀hún ti máa ń lọ káàkiri àárín ìlú Minna tí wọ́n á sì fọ́ ilé onílé wọlé tí wọ́n á sì jí gbogbo àwọn dúkìá olówó iyebíye tó bá wà níbẹ̀ lọ. Alukoro ní àwọn máa tó fojú gbogbo àwọn ọ̀daràn ọ̀hún balẹ̀ ẹjọ́ tí wọn yóò sì jìyà ohun tí wọ́n ṣe lábẹ́ òfin. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.